Ẹ káàbọ̀ sórí ètò Ẹ̀dá Alààyè. Abala fèrè ní dún òun náà ni ó kàn tí a ti tẹnu bọ̀ lọ́wọ́ nísinsìnyí. Káyọ̀dé Bámilọ́sìn lórúkọ mi o. Ìkànnì Star FM 91.5 òun náà lẹ́sì ti ń gbọ́ mi. Ṣé o ti wá ara rẹ rí? Mo ní ṣé o ti wá ara rẹ rí? Nígbà wo ló wá ara rẹ rí? Dákun wá ara rẹ rí. Discover yourself. Nípa ṣíṣe èyí ni wíwá sáyè rẹ àti wíwà láàyè rẹ fi ní ìtumọ̀ tó mú yẹ́ẹ̀sì. Bẹ́ẹ̀ ni èmi kì í ṣe ìwọ o, bẹ́ẹ̀ ni ìwọ kì í ṣe èmi. Má wò ṣe èmi ṣe, oníkálukú pẹ̀lú tiẹ̀. Ohun tí mo máa ní ni ìwọ kò lè ní láyé fàbàdà, èyí tí ìwọ sì ní ni bí ayé òun ọ̀run kọjá lọ, èmi kò lè ní. Ǹjẹ́ o kíyèsí ìlà tó wà lára ìka ọwọ́ rẹ? Bó ti ṣe rí ni ó lè dàbí tèmi, síbẹ̀ ó yàtọ̀ pátágbà sí tèmi. Èyí ló wá ń túmọ̀ sí wípé àjọra wa lásán ni, ṣùgbọ́n oníkálukú ló ní ògo tirẹ̀. Ọ̀tọ̀ sáà lògo oòrùn, ọ̀tọ̀ lògo òṣùpá, ọ̀tọ̀ ní tí Òṣùmàrè, bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ lògo ti díngí. Gbogbo wa máa dán lòtítọ́, síbẹ̀síbẹ̀ ìṣe wọn kò papọ̀. Àbí kò tí ì yí ohun tí mò ń wí ni? Ìjímèrè forí kodoro jọ ọ̀bọ lóòótọ́, bẹ́ẹ̀ sì ni kò sí yàtọ̀ kan sàn án nínú ajá òun kọ̀lọ̀kọ̀lọ̀. Síbẹ̀ wọ́n kàn sáà jọra lásán ni, ìwà, ìṣe àti ìwúlò wọn kò papọ̀. Kò sí bẹbẹ tẹ́nìkan lè ṣe tí o kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Àní ibi tí ọwọ́ ọmọdé ò bá ṣáà ti tó pẹpẹ, ó dájú tàgbàlagbà ibẹ̀ ò ní lè wọ́ kèrègbè. Léyìí tó túmọ̀ sí wípé kò sẹ́ni tí ò ní nǹkan kan, kò sì sẹ́ni tó ní nǹkan tán. Wá ara rẹ rí. Mo tún wí lẹ́ẹ̀kan sí i, wá ara rẹ rí. Jẹ́ kí kìnìún rẹ ó farabalẹ̀ síbi orí dá sí kó máa ṣọba lọ nínú igbó láì farawé ajá tí ń ṣọba tiẹ̀ lọ́ọ̀dẹ̀ ọlọ́dẹ. Ẹja ló kúkú nínú ibú, ẹyẹ ló lójú ọ̀run, kìnìún lolú igbó, ẹfọ̀n ló ń kó wọn jẹ lọ́dàn, erin lolúwo wọn láginjù, ìkàmùdù ní baálẹ̀ wọn lẹ́bàá ọ̀nà, esin ni mọ́gàjí wọn nílé ìgbọ̀nsẹ̀, ìkan lọ̀gá inú ọ̀gán, bẹ́ẹ̀ sì ni ọ̀bọ lọba lórí igi. Sàkún tí mò ń wí ni wípé gbìyànjú ní kánmọ́kánmọ́. Àní ohun tí mò ń wí ni wípé kó o gbìyànjú ní wàràǹṣeṣà kí o mọ ohun tí a dá mọ́ láti gbélé ayé ṣe àti ibi tí a fẹ́ kó o ti ṣe é. Nítorí pé tẹ̀fẹ̀ kọ́ tèpè kọ́ o. Bí ẹja ò ṣe lè rí ṣe lójú ọ̀run, bẹ́ẹ̀ ni ìràwọ̀ ẹyẹ ò lè tàn nínú ibú. Kò sí babaláwo tó lè ṣe é tí kàn ó fi ṣàṣeyọrí nínú iná. Bẹ́ẹ̀ ni kò sóníṣègùn tí yóò ṣe tídìí ó fi làlùyọ nínú iyọ̀. Ọ̀dádá tó dá àwa ẹ̀dá Ádámọ̀ ti dá wa láti wà ní ibì kan ní àkókò kan àti láti ṣe ohun kan ní ọ̀nà kan ní àkókò náà. Ó wá kù sọ́wọ́ kó wá láti wá ara wa rí. Ìrèké a máa dùn lótìítọ́, ṣùgbọ́n kò ṣàì ní àléébù tirẹ̀. Nítorí pé àpọ̀jù rẹ̀ a máa fa ìjàmbá sára. Bákan náà bí ewúro ṣe korò tó ni kò ṣàì ní ìwúlò tirẹ̀. Ewúro kò lè ṣiṣẹ́ ìrèké, bẹ́ẹ̀ ni ìrèké ò lè ṣiṣẹ́ ewúro. Èyí tó ṣe pàtàkì ni wípé méjèèjì ló láǹfààní tirẹ̀ lára. Léyìí tó túmọ̀ sí wípé kò sóhun abínibí kan tí kò wúlò lọ́gán tá a bá ti wá a rí. Àmọ́ èyí tá a bá ṣàwárí bí ìgbà tó wà nínú ihò tí ò wúlò fẹ́nìkan ni. Bó pẹ́ bóyá igi ìrẹ̀wẹ̀sì ni mò ń wù jáde lórí irúfẹ́ ihò bẹ́ẹ̀. So ní bínú? Mo ní sọ ní bínú tí n bá sáré sọ ìtàn yìí fún ọ kí n fi fà ọ́ sínú omi ọgbọ́n ni. Alàgbà kan ní bẹ ọ nínú ìlú kan ní àkókò kan lẹ́ni tí ó ta gbogbo ìṣúra olówó iyebíye tí ó ní tó sì fi ra góòlù ẹyọ kan ṣoṣo. Léyìí tó gbé lọ sórí ilẹ̀ kan tó sì rí mọ́nú ihò kan níbẹ̀. Ó wá gbé òkúta kan lé e lórí lóòrèkóòrè ní tìdùnnú ní sì máa ń wá yọjú wo ibi tí ihò yìí wà. Àmọ́ lọ́jọ́ ọjọ́ kan ó débi ihò. Ó ṣàkíyèsí pé wọ́n ti yí òkúta kúrò lórí ihò àti wípé góòlù gan ó ti pòórá. Wẹ̀sẹ̀ lálàgbà fìdí lọlẹ̀ pẹ̀lú ìpohùnréré ẹkún. Ṣé ènìyàn yẹn sunwọ̀n láàyè? Góòlù gan kèé níyì púpọ̀ téèyàn bá ti ní i lọ́wọ́, àmọ́ tó bá sọnù níyì rẹ̀ tó máa ń fojú hàn kedere. Igbe ẹkún alàgbà lárábìnrin kan gbọ́ tó fi jáde láti béèrè pé ṣé kò sí? Alàgbà bá kó làbárè dànlẹ̀, ó ṣàlàyé bó ti rí góòlù tó gbé wọ̀n ńlá mọ́lẹ̀ àti bó ṣe gbé òkúta ńlá lé e lórí àti bó sì ṣe jẹ́ wípé ìgbà gbogbo lòun máa ń wá ṣàfẹ́rí góòlù ní ẹ̀bá ihò tó wà.
ẹni ẹ̀wà kọ̀rọ̀ ó lè yá arábìnrin fèsì ó ní ṣèbí tálàgbà onígóòlù bá wá tẹ́lẹ̀ náà òkúta ló máa ń rí níwọ̀n ìgbà tó ti rí góòlù mọ́lẹ̀ ó ní kó dá òkúta padà sórí kòròfo ewo kó sì tún tẹ̀síwájú láti wá máa wò ó nítorí kì í ṣòní ló ṣẹ̀ṣẹ̀ pàdánù góòlù bí kò ṣe látọjọ́ tó ti rí góòlù mọ́lẹ̀ ló ti sọ góòlù nù. wàá jẹ́ ń bí ọ́ o àní jẹ́ ń bí ọ́ ṣé kì í ṣe wípé òkúta lásán nìwọ náà ń tẹjú mọ́ tó sì tún ń ṣàjọyọ̀ lé lórí nígbà gbogbo bóyá ìwọ sì ń rókúta tó ń banújẹ́ ni tó o bá mọ̀ jẹun wí fún ọ òkúta ló ń tẹjú mọ́ lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà tàbí lóòrèkóòrè tó bá ti ń pòǹgbẹ fẹ́bùn tí ń bẹ lára ẹlòmíì tó jẹ́ pé ní tùlàǹgà túláàsì ó sì fẹ́ ṣe bíi tẹlòmíì tó sì jẹ́ pé ìkan wà níkàáwọ́ rẹ tàbí ọmọ your talent that gift ohun abínibí rẹ tó rọ̀ ọ́ lọ́rùn láti ṣe abẹ́ẹ̀ rí ohun tó rọ̀ ọ́ lọ́rùn láti ṣe tó ti wá jùnà sínú ìwọ ọkàn rẹ ni mò ń wí you never discover it you never develop it nígbà wo ló wà ara rẹ rí tó bá sì wá jẹ́ pé o mọ̀ àní tó bá jẹ́ pé o mọ̀ lọ́kàn ara rẹ pé o lẹ́bùn tí nìwọ fúnra rẹ máa ń dádùn àwọn tó jẹ́ káyé ó rẹ́bùn ọ̀hún bí alàgbà inú ìtàn tí mo sọ tí ń jó yí góòlù tó rì mọ́lẹ̀ ká lọ̀rọ̀ rẹ rí nítorí inú ìwò lẹ̀bùn rẹ wà àfìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní lò ó tọmọ aráyé ń jàǹfààní rẹ̀ ló tó wúlò bá a dórí ẹ̀rọ agbàgbé ńgbà míì èyí ní íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ ayélujára àárá wọn tí ń dáwọ́ èrè tó mèkì sẹ́ǹsì ṣe bẹ́ẹ̀ ti ṣe ń rẹ́rìn kéékèèké sóhun tí wọ́n ń wí tẹ̀ ń gbabẹ́rẹ́ túraká sínú ọkàn yín lẹ́tùn máa bomi ọgbọ́n mu nínú ohun tí wọ́n ń ṣe creativity lónírúurú talent display lóníranran nítorí tí wọ́n gbìyànjú láti wá ara wọn rí ni. aginjù láyé jẹ́ èyí ló jẹ́ kó rọrùn láti sọnù sínú rẹ̀ àfẹ́ni ó bá lè wá ara rẹ̀ rí nìkan ló lè gúngi ìdùnnú tí ń bẹ lágbàlá ayé eré orí igi eré orí ìtàgé nìwọ́ wòye wípé o ti lè ṣe bẹ́bẹ́ ni tẹ̀síwájú má ṣe bá wọn yàwọ́nú eré orí pápá ṣe orin kíkọ la fi rán ọ ní má ṣe àtẹjúbọ̀ lọ síbi erin rírọ̀ all for the sake wípé o ṣàfẹ́ kán pè ọ́ ní ẹnjìníà ṣé o lè gbani nímọ̀ràn ní tìrẹ ni tó jẹ́ pé ẹni ayé ti sún a sì tún mọ̀ pé òun lè sún síwájú nítorí ìmọ̀ràn rẹ ṣé ká ṣáájú ẹni a mọ̀ àtẹnitá àti lè mọ̀ hospitality ló rọ̀ wọ́ lọ́rùn ni àbí nínú ká kètè máa rí ojútùú sí wàhálà tí ń bẹ láwùjọ ibi tó wà ló ti pegedé ju àwọn tó kù abeg ẹ̀bùn ńlá ní gbogbo wọn má ṣe yí èyí tó jẹ́ tìrẹ ń bẹ̀ sínú ìwọ ọkàn rẹ o bó sì jẹ́ ká lákìtìyàn láti wá lágbájá òun tàmẹ̀dù tó fà sẹ́yìn láwùjọ rí ká tètè máa dá ẹni tí ó nílò ìrànlọ́wọ́ láàrin ẹgbẹ́ mọ̀ tàbí ká lè kó orí gbígbẹ òun tútù jọ láìsí gbọdọ̀ òun ló sọ leadership lọ́wọ́ tìrẹ ti mókè jù ẹ̀bùn ní gbogbo wọn nítorí bí ìdílé ẹgbẹ́ àwùjọ orílẹ̀-èdè ṣe nílò wọn ní humanity in general náà nílò wọn gbogbo wa kọ́ ni ó mèbó sọ bíi ti Wọlé Ṣóyínká gbogbo wa ò lè di òǹkọrin bíi ti Yínká Ayéfẹ́lẹ́ gbogbo wa kọ́ ni yóò jẹ́ pèdèpèdè bíi ti Kọ́lá Olóòtú bẹ́ẹ̀ sì ni gbogbo wa kọ́ ni ó pèrègede lórí pápá bíi ti Kánù èyí tó jàjù tó sì dára jù ní pé kó ní kálukú ó wá ara rẹ̀ rí ṣé o ti wá ara rẹ̀ rí nígbà wo ló wá ara rẹ̀ rí dákun wá ara rẹ̀ rí o just discover yourself wá ara rẹ̀ rí ó ní fèrè tó dún lónìí o tí ọ̀rọ̀ sì tẹ̀lé wípé wá ara rẹ̀ rí.